à ń jèkuru kó tán láwo níṣẹ́ ni baálẹ̀ yìí tún gbọ́wọ́ ẹ̀ sáwo. Baálẹ̀ Akínbọ̀wálé tinú abúlé kan tí ń bẹ ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn ó ti gba àbọ̀dè látọ̀dọ̀ wọn Fúlàní darandaran. Ìnira báyìí náà lòun náà ń fún wọn ará abúlé rẹ̀ àfi bí àwọn Fúlàní darandaran. Àwọn àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ tó wà ní abúlé kan tí wọ́n pè èèyàn abúlé Jẹ̀ráàdì èyí tí ń bẹ ní agbègbè Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo síta bí àwọn ọmọ gànfẹ́ tí wọ́n ń ṣe ìkọlù sí wọn ní agbègbè yìí tí wọ́n sì ń ba èrè oko wọn jẹ́ lóòrèkóòrè kódà tí wọ́n ti ná bọ ilé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ ni wọ́n ti ṣe ìkọlù sí o. Lára wọn òun náà ni Tàlàbí Daniel. Ọ̀gbẹ́ni Tàlàbí Daniel òun náà ni wọ́n lọ bá nínú oko rẹ̀ tí wọ́n sì ṣe bí ọṣẹ ṣe ń ṣojú. Kódà wọ́n ní wọ́n ṣaláàké wọ́n ṣaládàá. Nígbà tí Tàlàbí ń ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà fún àwọn akọ̀ròyìn wípé wọ́n pé bíi 9 lórí òun bóun sì ti ń gbìyànjú láti fi fóònù ìléwọ́ òun fi rẹ́kọ̀ọ̀dù wọn ni wọ́n gbọ́n fóònù ọ̀hún náà ni wọ́n gbọ́n dànù ni wọ́n sì gbé òòlù kan tí wọ́n là á mọ́ òun lórí. Ariwo tóun pa ló mú kí àwọn ará abúlé kí wọ́n jáde sí òun. Àwọn tọ́ọ̀gì wọ̀nyí náà ni wọ́n ń sọ fún àwọn aráàlú pé baálẹ̀ báyìí ló rán wa wá o tó sì sọ fún wa wípé ká máa fìyà jẹ yín ká máa ba èrè oko yín jẹ́. Ìkan lára àwọn ará abúlé ọ̀hún náà ló tún ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé níbì kan bíi aago 10 àṣálẹ́ èyí tóun jókòó síwájú ilé òun làwọn ọmọ gànfẹ́ yìí tún dé o tí wọ́n sì ti iná bọ inú ilé òun. Kódà wọ́n kọ́kọ́ fi rọ́ bojú wípé àgọ́ ọlọ́pàá làwọn ti wá àwọn sì já agbófinró wípé ọwọ́ òfin ti gbé òun kó tó di wípé wọ́n lù ú lálùkì. Ìkan lára àwọn àgbààgbà nínú abúlé ọ̀hún torúkọ wọn ń jẹ́ ọ̀gbẹ́ni Kẹ́hìndé Akínolú. Wọ́n jẹ́ ẹni ọdún 75 pẹ̀lú ẹkún àtomijé kíkorò lójú ọ̀gbẹ́ni Kẹ́hìndé Akínolú yìí ni wọ́n ń ṣàlàyé wípé àwọn ọmọ gànfẹ́ tí wọ́n ti ọ̀dọ̀ baálẹ̀ wá ni wọ́n ti sọ iná sínú ilé tóun àti mọ̀lẹ́bí àwọn tí àwọn jọ ń gbé òwò tí wọ́n sì lé àwọn síta. Wọ́n ní kódà gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n ń bẹ nínú abúlé yìí ni wọ́n ti gba ọ̀kadà tí ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n ń wà lọ sí abúlé àti sínú oko tí baálẹ̀ yìí sì kọ̀ láti fún wọn ní ọ̀kadà yí padà tó náà ti gbẹ́sẹ̀ lé. Ọ̀gbẹ́ni Kẹ́hìndé ṣàlàyé fún wa wípé baálẹ̀ wọ́n gbé katakata wá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi wó gbogbo àwọn èrè oko tí ń bẹ lábúlé wọn. Bàbá yìí ṣàlàyé débi wípé oko kòkó òun tó fẹ́ tó éka 3 ni baálẹ̀ yìí gbé katakata wọ̀ tó sì bà gbogbo rẹ̀ jẹ́. Àwọn tún gbìyànjú láti kúrò ní inú ilé tí àwọn ń sá sí. Àwọn tún lọ sínú ilé ìjọsìn kan ìyẹn ṣọ́ọ̀ṣì tó wà lábúlé yẹn. Baálẹ̀ yìí tún kó àwọn ọmọ gànfẹ́ rẹ̀ láti lọ lé wọn kúrò nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n wà yìí. Wọ́n sì ní àwọn tí ń roko sọ̀rọ̀ lábúlé yìí ó fẹ́ẹ̀ tó 20 ọdún. Kódà kí baálẹ̀ yìí tó gorí àléfà lọ́dún 2017 làwọn ti wà nínú abúlé yẹn ní 2004 táwọn sì ti ń roko sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbẹ̀. Pẹ̀lú omijé lójú bàbá yìí ló ń sọ wípé èrè oko òun tí baálẹ̀ yìí bàjẹ́ ló fẹ́ wọ mílíọ̀nù 6 6 million naira. Ọ̀kan lára àwọn abúlé ọ̀hún náà tàtú bá sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Anthony Michael. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni ọ̀gbẹ́ni Anthony Michael fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba tó kàn wípé kí wọ́n tètè bá wọn gbé ìgbésẹ̀ láti kápá baálẹ̀ yìí. Iṣẹ́ ìwádìí lọ lórí kúlẹ̀kúlẹ̀ wípé kí ni ohun tó fa ìṣẹ̀lẹ̀ yìí gangan. Wọ́n ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ o wípé àwọn ará abúlé méjì ní ìjà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí lórí bá mi tọ́jú owó mo fẹ́ gbowó mi kò ṣeé gbà padà. Ẹni tí wọ́n sì kówó lé lọ́wọ́ yìí tí ò lè kówó lẹ̀ ló dárúkọ baálẹ̀ wípé owó ń bẹ lọ́wọ́ baálẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ baálẹ̀ pè wọ́n sáàfin rẹ̀ láti wá ìyanjú sí aáwọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì yìí. Lẹ́yìn ìgbà tí wọ́n gbìyànjú àti wá ìyanjú sí aáwọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì yìí ni wọ́n sọ wípé baálẹ̀ ó bá wọnú ìyẹ̀wù rẹ̀ lọ ló gbé igbá kan tí omi kún inú rẹ̀ jáde tó sì ní kí àwọn wá búra káwọn sì mú gẹ́gẹ́ bí ìmùlẹ̀.
àwọn ará abúlé tí wọ́n wà níbi tó ti ń wá ìyanjú sí ọ̀rọ̀ yìí wọ́n kọ̀ o, wọ́n náwọn ò mu omi o, bẹ́ẹ̀ àwọn ò mulẹ̀, bẹ́ẹ̀ sì rèé àwọn ò búra. Kódà bó bá jẹ́ wípé wá pọn dandan gbọ̀n, ṣèbí láàrin àwọn méjèèjì tọ́rọ̀ owó ṣẹlẹ̀ náà ni kí wọ́n mumi inú igbá. Baálẹ̀ bá fà kékọ́rí o ló bá ní dandan gbọ̀n, àfi kí gbogbo wọn pátápátá o kí wọ́n wá mumi inú igbá yìí. Bí wọ́n mumi inú igbá yìí, ọwọ́ méjì ò ní lè wọnú wo ẹtù o, wípé wọn ò ní náfàní àti máa roko sọ̀rọ̀ nínú abúlé yẹn mọ́, òun ó sì mú inú abúlé yẹn nira fún wọn. Láti ìgbà yìí ni baálẹ̀ Akínbọ̀wálé lòun náà bá sọra rẹ̀ di Fúlàní Yorùbá tó ń ba èrè oko àwọn ará abúlé jẹ́ o. Kódà tó ń léwájú àwọn ọmọ gànfẹ́ tí wọ́n nu àwọn àgbẹ̀ nínàkúnà, tí wọ́n ń ṣá wọn ládàá, tí wọ́n tún sọ iná sí inú ilé wọn. Ṣèbá gbẹ́jọ́ ẹnìkan dá àgbò òṣìkà ni. Àwọn akọ̀ròyìn gbìyànjú àti fọ̀rọ̀ wá baálẹ̀ Akínbọ̀wálé lẹ́nu wò. Baálẹ̀ yìí sọ wípé gbogbo nǹkan táwọn àgbẹ̀ yìí sọ pátápátá lòun ò tẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ rárá o. Kódà lákọ̀ọ́kọ́ ní òtẹ́ ẹ̀fẹ́ fèsì o, ló sì sọ fún àwọn akọ̀ròyìn pé bó bá jẹ́ wípé látọ̀dọ̀ wọn akọ̀ròyìn lẹ ti ń pè mí lórí ọ̀rọ̀ tẹ́ ń bi mí yìí, ẹ lọ bèrè lọ́wọ́ iléeṣẹ́ tó ń rí sí ìdáàbòbò àwọn inú igbó àtẹni tó jẹ́ kọmíṣánná àti ń ṣàmójútó rẹ̀, ìyẹn Ministry of Forestry Reserve ní ìlú Abẹ́òkúta. Ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé gómìnà ti yan kọmíṣánná síbẹ̀, èmi ò sì mọ̀ kankan nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú inú igbó. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ará abúlé mi ní bá mi jà, kódà wọ́n tún gbé mi lọ sí ilé ẹjọ́. Nígbà tó bi baálẹ̀ nípa ti ìbúra àti ìmúlẹ̀, baálẹ̀ ò tún fèsì lórí rẹ̀ o. Ó ní kó lọ béèrè lọ́wọ́ ọba tó súnmọ́ tòsí àti kọmíṣánná. Baálẹ̀ yìí gbìyànjú àti wẹra rẹ̀ mọ́ kó yán kànkàn, ló ní ìjọba ló wá ń wó wọn ní oko tó tún ń wó ilé wọn. Ẹ gbọ́, ọjọ́ wo ni ìjọba ni wọ́n tún wọnú abúlé tí wọ́n tún ń wó ilé báyìí o? Ṣé wọ́n fẹ́ ṣe títì ẹ́sprẹ́sì sínú abúlé ni? Ẹ wò ó, kò sáàní àní ń bẹ̀. Baálẹ̀ Abíọ́dún Akínbọ̀wálé abúlé kan tí ń bẹ ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn, ó ti gbàbọ̀dè fáwọn ọmọlẹ̀ Yorùbá báyìí. Fúlàní tí ń bẹ nínú Yorùbá ni. Kẹ́ ẹ tó lọ, ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì YouTube Olómi Ọgbọ́n TV, ẹ tẹ notification bells kẹ́ ẹ lè máa gbádùn wa síwájú sí i.